lè tó máa kí lẹ́ ń là kọjá. Ẹ wo màá ní kí n ṣàlàyé ọ̀rọ̀ tí mò ń là kọjá nínú máyì. Ìbọn yín mà. Ọwọ́ tí mò ń là kọjá ìlú wípé èmi mo fọ́sọ̀ ọgbà mi ti lé pẹ̀lú yábẹ́ 15 litre ní ṣàwárí màá. Mo rí bàrẹ̀ yẹn tí mo wá fẹ̀yẹn náà ìyàwó ẹ̀ ti lọ. Ó ká àwọn ọmọ kúrò nílé wọn sá lọ ni. So mo fẹ́ fà á ṣàjọ wà nínú ìrìnàjò yẹn mo ti bí first born mo ti bí second born. Mo kàn notice pé nígbà tí mo bí first born yẹn a lọ sí village àwọn ọkọ mi mo wá mọ́ ọmọ ọkọ mi kan wá lé àbúrò ó tún tó tẹ̀lé mi lẹ́yìn tó máa wá sí Ìbàdàn máa. So kò sí pé ṣe máa bá mi gbé ohun tó mo tún gbọ́ sórí àwọn pé kò ń jẹ́ káwọn ọmọ lọ sí àwọn ọmọ yẹn máa lọ sí school. Mo ṣàfọmọ yẹn sí school kí ẹ bí ìgbé ọmọ yẹn kí n tó mọ̀ nǹkan ti ṣe mí nítorí tá a bá fẹ́ ṣe dẹ̀nu lé ní ìjọba ṣe nù lẹ́dà yóò ti pè yẹ yóò ti sọ fún ìyá ẹ̀. À ń gbọ́ yàn bí màá gbọ́ yín ní tẹ̀sán òjò ó máa ti pè á ti pè yẹ yóò ti sọ fún ìyá ẹ̀. Tí n bá ṣe ẹni sìn inú ilé yóò ti sọ kíní kan náà ṣe lé ní kíní kan náà yóò ti pè yẹ yóò ti sọ fún ìyá ẹ̀. Bí iṣẹ́ bàbá wọn ṣe dàrú nìyí tẹ́bí ti ṣe dàrú nìyí mo bá tún wọgbó àdúrà ìdí olùdó ọlọ́run ṣe wà jẹ́rìí ara wọn kí n ṣáà má fọ̀rọ̀ òkúta ọlọ́run ṣáà jẹ́rìí ara wọn wọ́n ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ṣẹ́ ní sẹ́ńlẹ̀ yìí. Fọ́ọ̀sì wọn yẹn mo bímọ gan fọ́pìlẹ̀ ló ti pè mí wípé kí n kó ewu ọmọ. Òkú wá kú fún ọ̀yá bàbá ọkọ mi wá kú ẹni tó bí bàbá ọkọ mi tó bí bàbá ọkọ mi ti léèsì tipẹ́tipẹ́. Ìyá bàbá ọkọ mi wá kú àwọn afẹ́ ṣènáwó ní ìsìn. Iṣẹ́ ìkọ̀kọ̀ mi bẹ́ẹ̀ di sọ̀rọ̀ pé a ti jọ conclude nígbà tó kù tó ju owó tá a máa ṣe Ìbàdàn láti máa ṣe. Ó wà lọ sílé ìjọ Sunday. Ó kàn lọ sílé wọn níjọ Sunday yẹn tó dé láti ṣe tó máa fi délé wá sọ fún mi pé ọ̀dọ̀ ọkọ ọmọ òun láti máa lọ dáná. Mo ní bọ́lá ti ń ṣe irú ẹ̀. Mo ní bọ́lá ti ń ṣe irú ẹ̀. Ìgbà tí mo dẹ̀ sọ̀rọ̀ mo ní kó ti pẹ̀lẹ́ sí ní pariwo nínú ilé. Kìnní kan ọ̀tẹ́ bá ti lè lọ ẹ̀kú dúró ńlé kìnní kan kìnní kan mọ́. Tí ó fẹ́ pa màálù ni wọ́n tó jẹ́ pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ jí ẹ̀dìdẹ ní ẹ̀kejì ní. Tí ó ṣe ní ẹ̀kú ló bá kí ló fẹ́ ṣe tó lóṣèlú tó yàn ọmọ nìyẹn tó fẹ́ máa pariwo ní rẹ̀ lórí èdè. Kí sábà fọ̀rọ̀ gan ọlọ́fẹ́ lọ máa ṣọ lé nìyí ìjẹ́ ìlú ọ̀fẹ́ àti tẹ̀lé wọn lọ ọmọ ọkọ mi tí mo ti sẹ̀ǹdì owó sí. Mo ní kó dúró dè mí ní gbági òní sẹ̀ǹdì owó sí ìgbà tí mo ti sẹ̀ǹdì owó sí ẹ̀ mò ń pè é òun pè mí mamá. Títí mo fi dá lákíá ọmọ yìí ó pè mí ẹ̀mí yẹn kàn ní kí n pè nínú mọ́tò ni. Mo fi dá lákíá sí gbági o. Ó wá sọ fún mi pé wọ́n ti wà nínú mọ́tò fẹ̀ ìwọ́ ti lọ. Pé tí mo fẹ́ mi má bínú wá tó láti wọ́n bá ti ń bọ̀ ní Ìbàdàn pé ìwọ máa gbàṣẹ wá fún mi. Ẹ wo orú ìrìnàjò mi mo ṣe ń kọ́ ọmọ Nàìjíríà gbà mí nímọ̀. Ẹ wo èmi sì ẹ̀ ti lẹ́kọ̀ọ́ máìkì mi pé tọkọ mi bá béèrè ẹni tí lọ́wọ́ mi máa ní kó lọ bọ́ ọmọ ẹ̀ ni. Kọ́ọ̀tù gbẹ́gbẹ́ bẹ̀rẹ̀ náà ti fẹ́ dáná. Òun ṣe ní kẹ́ gbà mí nímọ̀ ọlọ́gbọ̀n ayé tó gbà mí nímọ̀. Ṣé ẹ ní kọ́ọ̀kà lórí aago yìí? Mo ń gbọ́dọ̀ yín sà. Ẹ ṣe. Single mother ni yín tẹ́lẹ̀. Single mother ni yín o. Mo dẹ̀ wà ókè. Tẹ́lẹ̀ pẹ̀lú àwọn méjèèjì. Iṣẹ́ wo lẹ ṣe é sìn? Bí mo ṣe máa ń sọ̀rọ̀ ní ìsìn ní ládùúrí iṣẹ́ tí mò ń ṣe ní ìsìn. Iṣẹ́ wo lẹ ṣe tẹ́lẹ̀ kẹ́ tó fi arákùnrin yìí? Oúnjẹ ni mò ń tà ní company tó lórúkọ. Kí wá ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ tàmọ́ nígbà tẹ́ ẹ má rì mà? Nígbà tí mo marry yẹn mo relocate kúrò níbi tí mo wà sí Ìbàdàn ni. Ìbàdàn yẹn lẹ́kẹ̀rẹ́ mo tún wá rí èso pé kí n máa wá ibi ṣiṣẹ́ sọ pé kí lórúkọ school tí mo wà àwọn èèyàn ò lè ní sùúrù nígbà tí mo lóyún máa fi bímọ wọn ti sáré lọ pẹ̀lú mi. Ó tó gbà wo tètè fi alàgbà yìí? Ó ti lọ bí 5 years báyìí. Ọmọ arákùnrin yẹn tó jẹ́ àkọ́bí ẹ̀ tẹni kó pàdé yín gbági kí ni èjì ẹ̀ àtọmọ ọdún mélòó? Òun náà ti wà ní ọkọ̀ ó ti wà ní bíi 22 years òun àti first born mi ọbí mọ́tò ló gbà lọ́wọ́ first born mi. Kí ni èjì tí yín mà? Èmi ní 43. Kí ni èjì ọkọ yín? Àwọn ti wà níbi 60 something. Lẹ́yìn ọdún kelòó tí ọkọ yín kọ ìyàwó wọn ilẹ̀ fẹ́ wọn mà? A tó bíi 3 years later. Lẹ́sẹ̀ fẹ́ wọn ilé wọn lẹ̀dẹ̀ ń gbé báyìí. Bẹ́ẹ̀ni. Wọ́n wá fẹ́ ṣòkú ìyá ọkọ yín. Ìyá tó bí bàbá ẹ̀. Tó bí bàbá ọkọ mi. Bàbá ọkọ yín òkè ọmọ ọlọ́kọ tí ń jẹ́ ọmọ lọmọ ọkọ tí ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Ok. Ẹ wá sọ pé ọkọ yín tí wọ́n bá sọ̀rọ̀ ẹni àkọ́bí ọmọ wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n bẹ́yìn sọ̀rọ̀ lórí ẹ̀. Ìgbà tó kò ti kú láti jọ sọ̀rọ̀ lórí ẹ̀ pé Ìbàdàn bí láti máa ṣe bí dáǹtì má jẹ́ àdánù púpọ̀ nǹkan tó bá máa ṣe èmi ò kúkú lẹ́gbẹ́ kan mi ò ṣẹgbẹ́ so anybody tó bá máa tẹ̀lé wa lọ ìwọ̀n bọ́ ń jẹun ẹgbẹ́ àṣẹ. Ẹ̀yin wà ní Ìbàdàn ti yín. Bẹ́ẹ̀ni sà. Ṣùgbọ́n ìlú mi ni ọmọ yẹn wà ń tiẹ̀.
ìlú mi ló wà nílé ọkọ ẹ̀. ṣé ìlú tó wà yẹn ibẹ̀ náà ti fẹ́ ṣòkú, gbogbo yẹn ti fẹ́ ṣòkú? Ibi tá a ti fẹ́ lọ ṣòkú kọjá ilé ọkọ ẹ̀ tó ti lá máa lọ dáná o. èyí tí mò ń sọ kọ́lẹ̀ ń sọ yẹn mà. ṣé ìlú tí ọmọbìnrin yẹn ti marry, ìlú yẹn náà ni ìyá yẹn kú sí? Kì í ṣe bẹ́ẹ̀, nǹkan náà ni mò ń sọ. Okay. Kì í ṣe bẹ́ẹ̀, ọ̀dọ̀ tí ẹ kọjá ibi tí ìyá yẹn kú sí ní tó ti fẹ́ ṣe ìnáwó. kì í ṣe ìlú kan náà. Kì í ṣe ìlú kan náà. ṣùgbọ́n ẹgbẹ́ ọ̀dọ̀ tiẹ̀ kọjá dé ọ̀dọ̀. a ti máa kọjá ibi tó ti fẹ́ ṣòkú ká tó dọ̀dọ̀ títì ẹ̀. òkè tó dọ̀dọ̀ títì ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. ọ̀dọ̀ tiẹ̀ ló súnmọ́ bẹ̀ ni àbí Ìbàdàn ló súnmọ́ bẹ̀ mà? Ọ̀dọ̀ tí èèyàn ló súnmọ́ bẹ̀. ló súnmọ́ bẹ̀. Bẹ́ẹ̀ ni. ok inú mi dùn kọ́ láwọn dáńtẹ́ ń dá ẹ má bínú kí béèrè mi pọ̀. àkọ́bí ọmọ tí yín bo ló wà mà? Àkọ́bí ọmọ tèmi wà ní school. ó wà ní school, ẹ máa jèrè ẹ̀. ṣé ẹ ti bímọ fún dádì náà? Mo ti bímọ fún wọn. ẹ jèrè òun náà, ẹ jọ jèrè ẹ ní, ọkọ yóò ní kánjú kó pẹ̀lú agbára Ọlọ́run. máa béèrè kan lọ́wọ́ yín fúnra yín, ẹ máa dá ẹjọ́ yìí mà. ẹ jọ̀ọ́ má bínú torí Ọlọ́run. ẹ sọ́ọ̀sì ẹ lọ́mọ tí yín náà wà ní age 22, ṣé obìnrin ni àbọ́kùnrin? Ọkùnrin ní dandan. ọkùnrin ni. ẹ ṣé, mo fẹ́ sọ nǹkan kan fún yín mà. lótìtọ́ ṣé ẹ mọ̀ pé ìyẹn àti dádì ọmọkùnrin yẹn, ìyẹn ọmọ yín yẹn, ṣé ẹ mọ̀ pé ẹ̀jọ́ símọ́ ẹ ti fẹ́ lòmíì tí yín àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ mọ̀ pé ẹ ti lùsì ọkùnrin yẹn nìyẹn? kì í ṣe pé wọ́n kú wọn dẹ̀ ní kú wọn ẹ̀mí wọn máa gun o. ṣé ẹ pé ẹ ti lùsì wọn sí láì fún yín mọ́ bẹ́ẹ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ wọ́n ti kú ni. wọ́n ti kú ni. àwọn ti kú ló jẹ́ kí èmi rí màá rí mi. ọ̀rọ̀ ló pọ̀ gan mi ní stress. ó yé mi ká tiẹ̀ sọ pé bóyá wọ́n wà láyé tàbí wọ́n wà láyé tàbí wọ́n tún ti lọ náà bọ́n ṣe lọ yẹn, ṣé ẹ mọ̀ pé wọ́n ti lọ́n tí wọ́n kò nù láì fún yín nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀. ṣé ẹ máa fẹ́ kí ọmọ yẹn náà, ọmọ tó jẹ́ ọmọkùnrin yẹn mà, tó jẹ́ àkọ́bí age 22 yẹn mà, wọ́n ní ìyà méjì ò kì í jẹ ọbẹ̀ tí ò bá níyọ̀ ó ṣàyẹ kó nírú àbí bẹ́ẹ̀ kọ́ mà? nígbà tí kápẹ́ ọkọ yín sìn wọ́n ṣe bákan wọ́n ti lọ, àìbọ́lọ̀ ṣe mú wọn sọ́dọ̀ yẹn, ṣé ẹ ní jẹ́ kí ọmọ yẹn kó jẹ́ confidant yín mà? ṣé ẹ ní jẹ́ kí ọmọ yẹn ẹ ní jẹ́ kó jí ọ̀rẹ́ yín mà? ẹ dá mi lóhùn mà. mo wà pẹ̀lú yín, màá jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ mi. ẹ jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ yín, ẹ gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ yín. ìgbà yẹn lọ́ta yín ní òṣè short, ẹ ní short láwọlé sùn. ìgbà yẹn ni ọ̀tá yín ní ò lùsìn kankan. ẹ ń bá jẹ́ single mother tàbí single father tí ò tún wá láṣẹ síyàwó mọ́, tó tún wá mọ̀ ọmọ ẹ̀ lọ́ta, ṣẹ̀m kó ti ṣubú léèwẹ̀ nìyẹn. ìyàwó ló kú ònú ìgbésí ayé, ọkọ ló kú ònú ìgbésí ayé ẹ, àwọn ọmọ ẹ gbọ́dọ̀ jọ rẹ̀ náà. ìyẹn ní ẹ farabalẹ̀ mi ìlú kankan, ẹ gbọ́ tèmi náà, ẹ gbọ́ tèmi mà, ẹ jọ torí Ọlọ́run, ibi tí mò ń lọ ẹ̀ tí ì débẹ̀, ìyìn tí ì débẹ̀ rárá tọ̀, ẹ gbọ́ tèmi mà. nọ́mbà 5 ẹ̀dẹ̀ lè tó kìí ṣe nọ́mbà 2 last bẹ̀tà sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. ọkọ yín mi mọ̀ rí, ọmọ ọkọ yín mi mọ̀ rí, ẹ̀yin mi mọ̀ yín rí, ṣùgbọ́n ẹgbẹ́ òótọ́ ọ̀rọ̀ tún máa sọ fún yín mà, fún àǹfààní ara yín ni. dandan ni wọ́n gbọ́dọ̀ ní access sí ọmọ tiwọn yẹn, wọ́n gbọ́dọ̀ fi ìfẹ́ hàn sí ọmọ tiwọn yẹn. ẹ̀dẹ̀ mọ́ gbàgbé ọdún 22 tá a bá yọkọ̀ ònú ọjọ́ orí ọkọ yín mà, ọmọ tó o bí ní ọdún 18 sẹ́yìn tí ìyá rẹ̀ ti lọ, tí ò bá sí good rapport láàrin wa àtọmọ tó bí yẹn, ọdún tó o lò pẹ̀lú obìnrin yẹn nínú marriage yẹn ti ṣòfò dànù láyé ẹ̀ nìyẹn. kò sí àwẹ̀ àti sáàmù tàbí ògùn tó lè dán ọdún yẹn padà sójú orí ẹ. ìtò òfin lè lùsì ọjọ́ orí yẹn nínú ìrìn àjò ẹ kó ń sẹ̀mí nínú ayé, ìní kó jẹ́ pé èso tó wà láàrin ẹ̀yin méjèèjì yẹn, good rapport wà láàrin yín, mo jèrè ibẹ̀ nìyẹn, mo ròǹdíyà ibẹ̀ nìyẹn fún wọn tó jóbìnrin àti wọn tó jọkùnrin. ẹ gbọ́ mi dáadáa mà. màá bẹ̀ yín, màá rọ̀ yín, tó bá wù yín lòtítọ́ àti lódodo, kò sọgbọ́n tẹ́ ẹ lè ta sí ọkùnrin yẹn máa nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn jù yín lọ, kò sọgbọ́n tí bàbá yẹn lè ta sí ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ yín ju bàbá yẹn lọ. ó máa choose àwọn ọmọ yẹn over bàbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó. likewise ẹ̀yin náà, it is normal, it is psychological. wọn èmú yẹn sí yẹn wípé wọ́n á ní rapport pẹ̀lú ọmọ ẹ̀ nípa òkú ìyá bàbá wọn bí ìyá wọn kan dẹ̀ ni. kò yẹ kí ó bí yín nínú. wọn lámùkọ ẹrù ẹ wò òkèlè ń wọ ẹ wò sàlẹ̀ ẹ wò ìrìn àjò tẹ́ ń bá bọ̀ ní lóòótọ́ Ọlọ́run mọ́kàn yín sọ́dọ̀ ni mà.
kò kí ń jọra wọn mọ́ náà ẹ mọ̀ tọ̀nà orí ti so many things ní ẹ mọ̀ faradà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní èyí tí bàbá yẹn ṣe yẹn bó ṣe yẹ kí àgbàlagbà tí ò ṣubú léèwé ó ṣe nìyẹn tí ò fẹ́ ráre lọ́jọ́ alẹ́ obìnrin lè kọ̀ wọ́n ọmọ tí wọ́n ní ò lè kọ̀ wọ́n lótìtọ́ ìyá tí wọ́n ti kọ̀ wọ́n aláàárọ̀ wọn ti kọ̀ wọ́n ó ti bá tiẹ̀ lọ ṣé kọ́mọ̀tò ní gúrà pọ̀ pẹ̀lú ọmọ ní ẹ wá máa gbọ́ mà ọmọ yẹn ní ó jẹ́ confidant wọn ẹ̀rọ oògùn ẹ̀ ṣe mò ń bọ̀ o ọmọ tí náà ló máa jẹ́ confidant tiyín náà bàbá yẹn náà òró oògùn ẹ̀ ṣe àǹtí mi ṣe wà ń bẹ̀. àgbọ̀yé. kò sáàwọ̀ àtàdúrà tó lè ràn yẹn kò sí ìfẹ̀tẹ́ lè fi hàn tó ti yẹ yín mà tó lè eradicate nǹkan tí mò ń sọ yìí kò sí ìfẹ́ tí bàbá yẹn náà lè fi hàn sẹ́yìn náà ẹ máa love àwọn ọmọ yín ní ó jẹ́ confidant yín kódà kán lọ chẹ́ẹ̀kì àwọn dọ́kúmẹ̀ntì ní bank ọmọ yẹn ní ó jẹ́ nurse of kin yín wọn ìná búrẹ́dì ẹ̀ ẹ má jà tanra wa náà ẹ já face reality mà kí àlàáfíà lè bá àjọba mà ká pè mí wá lẹ́yìn tẹ́ ti ń bá gbèsè ayé yín bọ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ tó wà nù létí ń pè yẹ ẹ̀ ó nọ́mà ọmọ kan ṣubú léèwé bẹ́ẹ̀ yẹn tó bá ti jẹ́ pé àwọn bá ti lọ gbogbo tó bá ń ṣẹlẹ̀ nù márèèjì pátá ni wọ́n mọ sọ fún ìyá wọn àwọn ọkùnrin tí wọ́n mú ọmọ bẹ́ẹ̀ yẹn tó máa ń wà wọ́n mọ́rùn mi mọ́ torí ìgbésí ayé wọn tọ́ bọ́ ni kọ́ lọ bá yẹ ẹ̀ lọ bá ìyá rẹ kílẹ̀ wí mà yóò ṣoríire ibi tó bá lọ kó jẹ́ kí bàbá lògbésí ayé ẹ̀ kẹ́yìn náà lògbésí ayé yín ìyá ẹ̀ àti bàbá ọ̀nà ọmọ tán jọ dà papọ̀ tán jọ sí papọ̀ méjèèjì ó kálukú wò gbèsè ayé ẹ̀ ní má ká pè mí bá lẹ́yìn kábíyèsí elédùmarè gbogbo ọ̀nà pátá ni kẹ́ ẹ wá gbogbo sùúrù ni kẹ́ ẹ ṣe láti fa ẹni tó jẹ́ àkọ́bí bàbá yẹn mọ́ra mo mọ nǹkan tí mo ń sọ lórí ètò ẹ ní mọ̀ sí káàkiri pẹ̀lú agbára ọlọ́run ìtí ò tó nǹkan kò ní dàdílé yín rú ìtí ò tó nǹkan lélẹ́yìn náà màá tún bọ́ sí bírè yín mà ẹ tún gbọ́ mi lórí ètò ṣé ẹ mọ̀ kóbìnrin ni àkọ́bí bàbá yẹn tá à ń sọ̀rọ̀ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mà. àgbọ̀yé. ìyàwó bàbá rẹ̀ ní í ṣe kábíyèsí elédùmarè ọlọ́gbà ayé mò ń bá sọ̀rọ̀ kì í sọmọ sí bàbá ẹ̀ nìkan ìyàwó bàbá rẹ̀ ní tún ṣe kábíyèsí elédùmarè dandan ni kó bá yín jowú ẹ̀yin lẹ́ẹ̀fà mọ́ra pèsè lọ́dọ̀ bàbá ẹ̀ kò sí tí ó ṣe ṣé ń wá èmi ni mà ìtí ò tó nǹkan lélẹ́yìí ẹ̀yin lẹ́jẹ̀ pé space ẹ lọ́dọ̀ bàbá ẹ̀ mọ̀ ṣe jọ ń ṣe kó tó di pé ẹ dé ẹ̀ mọ́ náà ẹ̀ mọ́. sẹ́rí ọmọ yìí mi ò dánù mo fà mọ́ra o. ẹ farabalẹ̀ mi ìfẹ́ defense kankan látọ̀dọ̀ yín mà ẹ̀yin lẹ wà nù marriage yẹn àgbékalẹ̀ tí mò ń sọ yìí àtẹ̀tàn bàbá màmá ò tún sọ fún yín lórí ètò lálẹ́ yìí ìníkẹ́ iyọ̀ tí yín bẹ̀ mà ẹ kì í ṣọmọdé ibi tẹ́ ẹ gbé nìyẹn ibi tẹ́ ẹ bá dẹ̀ máa gbé àwọn àgbà sọ pé kókó bí àbí nǹkan kì í bù yàn jẹ sọ̀rọ̀ mi ti yé yín mà ẹ lọ ṣe lọ́dọ̀ ọmọ yẹn ibẹ̀ náà ló yẹ kẹ́ ẹ ti gbé ṣe ẹ lọ ṣe ń bẹ̀ mọ́ bá dádì ìjà rárá ẹ̀jọ́ torí ọlọ́run táwọn bá tiẹ̀ fi yín lẹ̀ tí wọ́n lọ 120 ẹ ṣàmì pẹ̀lú agbára ọlọ́run ẹ má bínú sí dádì bó ṣe yẹ kó lọ náà náà ń ṣe yẹn bó ṣe yẹ kó lọ nìyẹn ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ ṣe bàbá àtìyá àwọn ọmọ yín mà pẹ̀lú agbára ọlọ́run ọlọ́run dẹ̀ kọ́ yín mọ̀ ṣe pẹ̀lú agbára ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ní ṣiṣẹ́ àṣejẹ ìtúbà ń bí yín ẹ fọwọ́ ń bẹ̀ pátápátá tí yín ò ní bàjẹ́ ẹjọ́ torí ọlọ́run tá a bá ń fa kankan nínú ìrìn àjò gbéyàwó máa ní ẹ̀ kí lẹ̀ ń fún àánú ìrìn àjò gbéyàwó ṣé bẹ́ẹ̀ mi ń bẹ lára ọkọ ẹ̀ mi ń bẹ lára ìyàwó ni tọ́lọ́run bá lu ẹnìkan pọ́n kálukú ọ̀gbẹ́nu ẹ̀dákẹ́ ọlọ́run ló dẹ̀ lẹ́mí wá ọlọ́run ní fi yín lẹ̀ mà ẹ̀ lágbára ọlọ́run ẹ ṣé o.